Hi guys. Hi guys. Can you hear me? Shelly Bummy Dada. Can you hear me, guys? Top up if you can hear me. Top up if you can hear me. Top up if you can hear me, please. Top up. Can you hear me? Yeah. Quick one. I'm not making any video now. I just want to come and update you. Yeah? A lot of people are saying, ó fẹ́ mẹ́yàn Ọlọ́run wálẹ̀, ó fẹ́ mẹ́yàn Ọlọ́run wálẹ̀. Ṣé lórí burúkú ni yín ni? Ta lè yan Ọlọ́run? Ṣé Ọlọ́run pè délé ni? Ọlọ́run ò pè délé now. Are you people mad? Ṣé ya wèrè ni? Are you mad? Ẹ ṣe èrè ni? Ibo lẹ wà? Ìgbà tẹ́ sọ pé ó fẹ́ mú wálẹ̀. Why is he throwing shades? He will beg inside the inbox and he will come out and throw shade. Is he mad? Is he mad? If you are coming out clean, come out clean forever and stop throwing shades. Ó forúkọ Ọlọ́run lu èèyàn ní jìbìtì. Àwọn olórí burúkú kan sọ pé he is a man of God. He is not a man of God. Spare me your fuckeries. Spare me your fuckeries. Ẹ ya wèrè ni. Just because you hate the person talking, you don't want us to face reality. Olórí burúkú ni yín ni. Why are you people like this? Why are you people like this? A lot of people are in bondage. They are crying for help. I have been through it. I am out of it. Mo dẹ̀ sọ nǹkan, ẹ dẹ̀ ń pè mí lónìí lọ́wọ́. Ṣé rí pé báyé yín ṣe máa ń bàjẹ́ ni? Nǹkan tí Nàìjíríà ò fi lè dá ni. Just because you hate me, just because you have one thing or the other with me. Ẹ dẹ̀ fẹ́ yẹ ká sòótọ́ ọ̀rọ̀. Ẹ dẹ̀ sọ pé he's a man of God. Délé Ògúndípẹ̀, Ṣọlá Ògúndípẹ̀, mo fún yín ní 6 hours. If you want to come out to the world to talk, I'm telling you now to come out clean. If you don't come out clean within 6 hours, lọ gbé gbogbo blogger ayé, lọ gbé Linda Ìkejì, àfi tí ò bá ṣe. Àfi tí ò bá ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ṣe, àwọn Ọlọ́run tó tì mí lẹ́yìn, wọ́n bá mi ja ìjà ìdí òpin. Ojú àti ẹ̀ Délé Ògúndípẹ̀. Ó wàá ṣẹ̀sín, wàá ṣe ẹ̀sín. Oríta mẹ́ta ni mo ti ń sọ ọ̀rọ̀ ilé ni. Kó jẹ́ pé wọ́n ló gbóná jù láyé. Mo mọ̀ pé Ọlọ́run kọ́ ló pè ẹ́. Mo fẹ́ yẹ kó challenge mi. Tó bá jẹ́ pé Ọlọ́run ló pè ẹ́. Sọ fọ́lọ́run kó fi àmì wọnú ayé mi. Sọ fọ́lọ́run Délé. Àdàbí tó bá pé mo parọ́ mọ́ ẹ. Ṣùgbọ́n tí n bá parọ́ mọ́ ẹ, lójú gbogbo àwọn èèyàn 2000 tó ti ń ṣèdí mi, tó ti ń bú mi yẹn, lójú gbogbo wọn pátápátá ló máa ti ṣẹ̀ sí. Yẹ̀sìn, ìwà àti Ṣọlá, come out clean. Come out clean. If you want to go and confess to your bloggers, go and confess to your bloggers. I've got the people I'm going to talk on their show. Join me lórí P&P lálẹ́. If you want to go and talk to your bloggers, go and come out clean with your bloggers. I've got voice notes, I've got proofs, I've got screenshots. Délé Ògúndípẹ̀, you are not a prophet. I withdraw the prophet from my mouth this afternoon. Henceforth, you are Délé Ògúndípẹ̀. You are a scammer. You are a rapist. You are a liar. You lie to the world. I have your screenshots. I have everybody's screenshots. I have voice notes. Ẹ̀yin olórí burúkú, ẹ ṣì èrè ni. Wọ́n ti dè yín sínú ìgbèkùn náà. Èmi mọ̀ nǹkan tójú mi rí. Èmi ni mo mọ̀ nǹkan tójú mi rí. Ẹ dẹ̀ sọ pé ó fẹ́ do. Mélòó la fẹ́ dó nú òbò tá à nílé sòótọ́. It's not about pé ó fẹ́ do. Mi ìsọ̀rọ̀ tó sì mọ́. Ọ̀rọ̀ tó sì kọ́ ni mo ń sọ. Kò sí èyí tó kàn mí mọ́. Mo ti adopt Tosin. Tosin is my son. Tosin is my son. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bá kọ̀. Èmi ò sọ̀rọ̀ tó sì mọ́. There is a lot to this man. Ẹ dẹ̀ update ẹ sọ pé ó fẹ́ do. There is more to dídó. Ẹ fi dídó yẹn sílẹ̀. Ẹ fi dídó sílẹ̀. Wọ́n ní èèyàn tọ́ náà ń jẹ. Àwọn èèyàn sunkún. Ó ń pa àwọn èèyàn lẹ́kún. Ìyàwó ẹ̀ tún àbẹ̀tì nǹkan tí ó dà. Wọ́n dẹ̀ ń wá síwájú. Wọ́n dẹ̀ ń wá síta. Wọ́n jẹ́ kó yé yín pé èèyàn Ọlọ́run làwọn. Wọ́n fi nǹkan kó yín lómi ọbẹ̀ jẹ. Ẹ dẹ̀ ń pè mí lónírọ́. Ẹ dẹ̀ ń attack mi. Ẹ wò mí dáadáa. Ayamanilájẹ́ babe.
ẹ lọ kó gbogbo ayé wa tí n bá ti ń stand lórí òótọ́ tí n bò dẹ̀ pọ́gọ́ ọmọdélé àwọn ogun ọ̀run á jà inú á bí ọlọ́run ọ̀run á jà gbogbo nǹkan á jà omi ara á jà ẹran ara á jà àwọn single parents á jà àwọn ọmọ ọlọ́mọ tó ń bá ayé wọn jẹ́ tó fi ń rìn ní nǹkan tó lọ ṣe délé ó ti rí jà ṣonṣo ó ti tọ́ ṣonṣo dẹ̀ máa rí jà ṣonṣo èmi ni mo jẹ́ kọ́mọ ẹ lóòótọ́ tí n bá mọ̀ mi ní súnmọ́ ẹ tí n bá mọ̀ pé ṣe ọwọ́ ẹ̀rẹ́ mi ní súnmọ́ ẹ gbé gbogbo voice note mi síta sọ fáyé bí ṣe máa ń sọ fún ẹ mo ti màṣírí ẹ ti pẹ́ ṣùgbọ́n mo rò pé lọ́ngàn mi wá kí wọ́n á change ẹ ni but no you're right. I'm disturbing you. You don't really need that phone. Don't mind me. I'm really annoyed? I'm hungry, very annoyed. There's one idiot. Oh, it's more than one. There's lots of idiots. Yeah. He can manipulate people. You know? Isn't it? No. We all make mistakes one way or the other. But when you come out to lie to people, to tell people who you are not, to pretend to people what you are not. And you know, many people in the world now, I don't know, they've got sawdust brain, you know, just because they like that person. They don't want to see what you're talking about. Do you understand me? Of course I do. The next thing, they want to manipulate everything. That is why I'm talking to people online this afternoon. Enough of their fuckeries. We need to face reality, isn't it? Button. God bless you. Love ya. Mo tún bóyìnbó sọ̀rọ̀. Ṣé yí pọ́rọ̀ mi yàn? Ọ̀rọ̀ mi nídìí. Bukky. Délé tó bá mọ̀ mí, ò ní bọ́ta lọ́sàn-án. Ṣọ́ra àwọn tó ń advice ẹ̀. Wọ́n ṣe mistake. Nǹkan tí máa fojú ẹ rí. Ó náà fẹ́ mú ẹ wálẹ̀. Délé, you are already down. Fi chat tí mo chat pẹ̀lú ẹ̀wọ̀n gbogbo èèyàn. Àti last week mo ti sọ fún ẹgbà tó ní mo fẹ́ mú ẹ wálẹ̀. Mo ní Délé, you are already down. Ẹni tó bá ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ó ti wà ńlẹ̀. Lọ confess. Pẹ́pẹ́ èèyàn mo sọ fún ẹ ńjọ́ tí mo mọ̀. Mo nádùúrà ò lè gbà ń bí báyìí. Mo rí ni mo sọ fún ẹ. Délé, gbé chat mi síta. Gbé voice note mi síta tí n bá sọ fún ẹ. Are you mad? Ṣé mi jọ àwọn tó fẹ́ kó lómi ọbẹ̀ jẹ ni? Awítọ́ wọn ló fẹ́ do. Ìgbà tí ò rí nǹkan tó fẹ́ gbà ló fi ń lọ. Ẹ wo, rẹ̀rẹ̀ máa ń léni. Rẹ̀rẹ̀ máa ń gbogbo ẹ̀yin tẹ̀ ń jà yẹn. Ẹ máa káwọ́ sókè ni. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ẹ ṣìrì. Is it by dídó nìkan? Ṣé dídó nìkan ni? Ṣé rí mi pé mo sọ̀rọ̀ dídó láti jọ ẹ̀? Mi sọ because mo mọ lórí burúkú yín. Ẹ máa lọ́fẹ̀ẹ́ lóbò. Ẹni bá gbogbo ẹlẹ́wọ̀n á do alala. But it's not about that. Nǹkan tí mo fight fún ni pé jẹ́ kéèyàn mú ẹ̀. Àìmọye àwọn pásítọ̀ tí mo mọ̀ wọ́n ń dóbò orí òbò lọ́ máa wà tó máa fi lọ preach. Gbogbo wa láwọn ẹ̀pọ̀ ń dóbò wọ́n ń ṣe ṣìnà. But Délé ó máa sọ gbogbo àwọn pásítọ̀ tó kù dá láìmọ̀ ṣe. Ó máa jẹ́ káyé máa believe pé òun ni the best. Meanwhile, ó worst ju gbogbo àwọn tó ń condemn yín lọ. That is what I'm saying. Délé should stop his pretense. Let the world know who you are. Àwa káwọn ọmọ wèrè kan tó òrógo lò mọ́. Àwọn wèrè tó ń lógo epo mi ata mi ló máa bí gbogbo yín. Gbogbo àwọn tó lọ ní kó máa update fún mi yẹn. Gbogbo àwọn lórí burúkú ọmọ church yẹn tó ní kó máa update fún yẹn. Epo mi ata mi ló máa bí gbogbo yín. Àdàbí tó bá yẹ pé gbogbo yín mọ bí ṣe máa ń bà sọ̀rọ̀ kó jáwọ́ nu gbogbo nǹkan tó ń ṣe. Délé, àsìkò ti tó ni. Àsìkò ti tó ni, it's not me. Enough of your deceptive act. Enough of inú tó kó àwọn èèyàn tí tó dè wọ́n mọ́. Má wàá gbé wa mọ́ra pé ìyá ẹ̀ kan. Ìyá mi náà kiri ọjà náà, èmi náà kiri ọjà. Ó ti bọ́ta, ó ti ń parọ́, ó ń manipulate. Kí ni mo sọ fún ẹ? I told you should stop throwing shades. You will never. Sọ nǹkan tí tó sì sọ fún ẹ láàárọ̀ ẹ̀ náà. Ṣé bó ti fẹ́ lọ manipulate ọmọ ẹ náà? Sọ nǹkan tó sọ fún ẹ. You this fucking ingrate. Olóṣì ọmọ àlè. Nǹkan tí bá fojú ẹ rí. Mo gbà pa sọ pé ó ní kí n má wá sí Nàìjíríà. Ipò fẹ́ pa mí. Bí a lò mú. Tàbá ni a máa mẹ́ni ọ̀la la máa mú. Wàláì, ó mẹ́ tó ń bẹ ṣe. Ó mẹ́ tó bẹ ṣe o. Ó ti sọ fún ẹ. Lọ bèrè mi. Tó bá jẹ́ wòlíì tó tọ́ ni. Ṣé wọ́n ti gbà tí mọ́rin bẹ́ẹ̀ jà? Kí ni mo sọ fún ẹ? Mo ní ṣèbí wòlíì ni. Mo ní ẹ gbàdúrà náà. Kọ́lọ́n bá mọ́rin ìwé tó bá yẹ pé lóòótọ́ náà ti mọ́rin sọ. Ó ní mi àṣé ò tiẹ̀ ní nǹkan kan. Èmi náà ń sọ. Wọ́n lè máa parọ́ mọ́yàn báyìí. Kó dẹ̀ má lè pe àdàbí, kó má lè pe Ọlọ́run. Àṣọwé ò mọ ni olórí burúkú. Tó bá bring fídíò olórí burúkú, fídíò sọnù tó ń ṣe yẹn dáhùn. Kémi náà kọ́ka dákẹ́ báyìí. Tó bá bring fídíò sọnù òṣì tó ń ṣe yẹn dáhùn. Àwọn àpapọ̀ abiyamọ, àwọn tó ti palẹ́kún, àwọn abiyamọ tó sunkún wá bẹ́ẹ̀ pé kò ràn wọ́n lọ́wọ́,
tó ń rèpù tó jẹ́ pé àwọn ọmọọṣẹ́ wọ́n á di àwọn ọmọ tó ń bá mú dání tẹ̀lé wọn wọ́n á di wọn mú lẹ́yìn ìwà máa rèpù wọn ní ọ́fíìsì gbogbo ẹ̀kọ́ abiyamọ àwọn tó ń sunkún ìkọ̀kọ̀ tán lè bọ́ta tán wọ́n á bá mi wọ́n á bí ẹ ó dàbọ̀.